ayé mojúbà ẹ kú lé làákàrà lé ẹrì wá làákérò ọ̀nà wọ́n ní bàbá kọ́ wọlé baálé lé làákọ́ kí baálé léyìí mo kí yín o ìyálé léyìí mo kí yín o ayé ò ní dè wá tọmọtọmọ wọ́n ní ojú kì í ti náà lẹ́ ojú kì í tàtẹ́lẹsẹ̀ lójú ọ̀nà ojú kì í tẹ ìkànnà ọwọ́ o ojú ò ní ti gbogbo wa o iṣẹ́ yìí ẹ̀bẹ̀ àgbà ni mo fẹ́ fi ilẹ̀ fún wa ẹ mú gègé yín kẹ́kọ̀ọ́ wọ́n wá fi ọlọ́run ọba tó ṣẹ̀dá yín mo bẹ̀ yín ẹ dákun ẹ máa bá ń share rẹ̀ ẹ máa kọ́mẹ́ǹtì ẹ máa share rẹ̀ yóò jẹ́ fún yín kò ní gbòdì lára yín ẹ bá mi tọ́jú èso bomubomu yẹ ẹja ẹjọ́ pọ̀ ẹ̀kọ́ sódó èso bomubomu yìí ẹja akọ́pọ̀ ẹ̀kọ́ sódó ewé oríjì òòjọ́ ẹ̀kọ́ sí ẹyẹ òǹbẹ̀ mẹ́ta ẹyẹ kowó èdúdú mẹ́ta ìkódẹ mẹ́ta èso yèrèpè táwa ń pè ní wèèpè ní nàìjíríà ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sódó ewé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ̀ tú tegbòtegbò ní tegbòtegbò rẹ̀ lẹ́ẹ̀tú ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ̀ gbọ̀n yẹ̀pẹ̀ díẹ̀ nù ẹ̀kọ́ sínú odó ẹ̀ gbọ́ ọyẹ gún gbogbo ẹ̀ pọ̀ kó kúnná lúbúlúbú tẹ́ bá gun tó kúnná lọ́múlọ́mú dáadáa ẹ pò ó lọ́sẹ̀ iná ìgbà oníkókó là á kó sí ìgbà oníkókó inú rẹ̀ là á kó sí ọṣẹ yìí kì í ṣọṣẹ tá a máa lò ní gbogbo ìgbà tí ìdènà bá pọ̀ fún yàn tí pọ́njú pọ̀ fún yàn tọ́yẹ pé gbogbo nǹkan téèyàn ṣe pàbó ní ń bọ́ sí ọ̀nà àbáyọ ní mi ò fi iṣẹ́ yìí sílẹ̀ nítorí kẹ́ lè máa wádọ̀ mi o àánú ojú ló gbé mi ẹ lọ́ọ́ ṣe é ayé ẹ má dè wá o àti mọ ayé ti mọ̀ wá ọba òkè má jayé ọ̀fà yìí hàn wá kò nídìí kọ́ máa wó oògùn owó kí mo máa ń ṣàlàyé fún yín tí ogun ọba pọ̀ fẹ́ dà kò sí ohun tó ní kẹ́dà ọmọ débi ògo rẹ̀ tí ogun bá pọ̀ kì í jólógo orógo rẹ̀ lò ìṣẹ̀dá omi ni wọ́n pè ń ọmọ alájẹ́ ni wọ́n pè ń wọ́n ní kó wọ́n lọ ìlú èbó ọ̀nà wọn là tí ogun bá pọ̀ ó ní kó bó ṣe wà ọlọ́run ò jágajọ̀ tá a wá lọ ẹni tó bá ní infection lára kò ní gbádùn ara ẹ̀ nígbà kọ̀ọ̀kan infection ní kọ́wọ́ ayé ó wà lára èèyàn tí ọwọ́ ayé bá pọ̀ lára ẹ̀dá ó sọ ń ba ọjà àjẹ́ ń ba ọjà alárùkà ń ba ọjà kẹnumọ́nù ń ba ọjà wọ́n ń jù ọ́ ní sakatu wọ́n ń sàṣọ ìwọ nìkan lórí rẹ̀ bóun ló tọ̀ tó fẹ́ gbádùn ayé rẹ̀ ọ̀nà àbáyọ rèé ìtúsílẹ̀ lórí àrùn oríṣiríṣi lọ́lọ́run gbé Lúkúmọ́nù ọmọ Àyẹ́dárè kalẹ̀ fún àwa náà kọ́ ọlọ́run ni ẹ pàdé mi lórí YouTube ẹ lọ ṣáàjì fún Lúkúmọ́nù Àyẹ́dárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bákan náà lórí TikTok ẹ lọ ṣáàjì fún Àyẹ́dárè Lúkúmọ́nù ẹ máa wá bá wa share rẹ̀ ẹ bá mi lórí Facebook náà ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀ mo fọlọ́ mi ó kéré tẹ̀yìn ogún ẹ share rẹ̀ kọ́ kárí gbogbo inú gúrùpù tẹ báwo ẹ máa share rẹ̀ síbẹ̀ káwọn èèyàn máa jàǹfààní rẹ̀ ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ̀ ńlànà ewé àtegbò àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò ọ̀rẹ́ rẹ̀ ayá kan sí Lúkúmọ́nù ọmọ Àyẹ́dárè lórí nọ́mbà yìí lórí ìrìn àjò ara rẹ̀ ní o ayá mú nọ́mbà yìí o mọ́ ọ́dọ̀ +23480 32 98 32 98 +234 32 98 32 98
tó bá ti pe nọ́mbà yìí dàrẹ́tì tí ọba ti lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀. ẹ yọ fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 015465192 +22954 +229 015465192 ẹ̀yin èèyàn mi ẹ bá mi pàdé lórílẹ̀‐èdè Benin dégà kan ní ọ̀dọ̀ mi abáti débi Túndé Motors bí ẹ̀yìn ọjà Túndé Motors bẹ̀ ní ọ̀dọ̀ mi ẹ bá mi pàdé mbẹ̀ láìpẹ́ lájìnà ẹ bá mi pàdé mbẹ̀ láti bẹ̀ á pàdé ara wa lórílẹ̀‐èdè Côte d'Ivoire. ǹjẹ́ gbọ́dọ̀ àdá báyìí ẹ dákun gbogbo ètò wa tí bá ń bẹ lọ́dọ̀ yín ẹ má máa dé mọ́lé ẹ máa share rẹ̀ fáwọn èèyàn. bákan náà àǹfààní wà fún ọ̀tọ̀ bẹ́ẹ̀ join gúrùpù bóyá private group ní owó ni wọ́n fi ń wọ bẹ̀ yẹn 10,000 ló fi wọlé ó sì máa sọ fún 10,000 ní parísù wọ́n tọ́jú pé láti orílẹ̀-èdè Benin ni ọ máa sọ 5,000 sefa ẹni tó wà ní private ọ máa béèrè alárẹ̀ lọ́fẹ̀ẹ́ tàbí àpọ̀lọpọ̀ àwọn sẹ́ta ti filẹ̀ tí ò yá ṣàlàyé ẹ̀ fún ọ omi gan fún yín lọ́fẹ̀ẹ́ àwọn àǹfààní tó wà ní ṣùgbọ́n ọ̀tọ̀ bá wà ní public ọ̀ láǹfààní béèrè kankan. ilé ẹ̀kọ́ ìwé àtegbò ó ti wà ó ìwọ tó bá fẹ́ join tó darapọ̀ mọ́ wa wá forúkọ sílẹ̀ o ǹjẹ́ gbọ́dọ̀ àdá báyìí á dára fún wa o ayé ò ní dè wá o ayé ò ní dè wá o ayé ò ní dè wá o ò ní so wá mọ́lẹ̀ bí ẹran o tí wàá lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tá wa o òjò kírọ̀ kọ́ tà sílẹ̀ olóore ẹnìkọ̀ọ̀kan wo ò ní tà sí wa o á dára fún wa o. olóyè Àwon ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́.